Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. Mo ṣe salamu alaikum. Sí gbogbo ẹ̀yin ọmọ kọlẹ̀ káàárọ̀ ojíire. Mo kí ẹ̀yin ọlọ́gbọ́n onímọ̀ onílàkàyè, mo kí ẹ̀yin ẹni bí ẹni èèyàn bẹ́ẹ̀nìyàn. Ẹ̀yin tẹ́ fẹ́ kí ìran Yorùbá kó bọ́ lóko ẹrú. Ààrẹ rí ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ení ni 27 of May 2025. 27 of May 2025. Màá kọ́kọ́ play video kan fún wa náà ká wo video yẹn first. Kẹ́ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní inú video yìí. Kẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Benue State. Kẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Benue. Ara tí àwọn kidnapper tí wọ́n lọ dáńbẹ̀. Ṣé rí video yẹn? Màá rọra cover fẹ́rẹ́fẹ́ nítorí pé kíni ó ní í ṣe pẹ̀lú ọmọ kékeré ọmọ ọdún méjì. Wọ́n dẹ̀ ṣá wọn padà more than 20. Àtàgbà tọmọdé. Chairman ló pariwo síta pẹ̀lú ẹkún. Chairman yẹn jẹ́ kó yé wa wípé kò tí ju bíjọ́ mélòó lọ tóun ṣì lọ bẹ́rí èèyàn 5 táwọn Fúlàní pa. Chairman Benue State. Ó ní kò tí ju just 5 days. Àbí few days. Òun lọ sí òkú èèyàn 5. Lòun lọ sí. Ó ní now look at this. The man was weeping. Tó bá sọ wípé èèyàn sun ẹkún kíkorò sí inú. Come and see this man reaction. Tá bá ti wo video yẹn tán. Má ṣẹ̀ṣẹ̀ wá gbé video mi wá fún wa. Kẹ́ tún wá wo bí yẹn náà ṣe burú jáì. Ọmọ Yorùbá tàtà. Wọ́n ní tá bá pẹ́ lórí èmi èṣìké ṣá bá wa níbẹ̀. Ṣé bá ṣe máa sọ tó lẹ́rẹ̀ẹ́ ní gbogbo ìgbà. Kí ló dá wa dúró? Àjọsọwọ́pọ̀ mi àti yín ló dá wa dúró. Bàbá kí tó yóò dá wa dúró, Sunday ọmọdé yẹn mọ̀ dá wa dúró. Support èmi àti yín nítorí ẹnu òṣè òun ló dá wa dúró. Ṣé bá ṣe máa wá dákẹ́ ní bá ṣe máa wò ní tí gbogbo ẹ̀ máa lọ tá máa ka scores. Wọ́n tún ti pa wọ́n ní Kútúwéje. Wọ́n ti pa wọ́n ní Sokoto. Wọ́n ti pa wọ́n ní Mile 12. Wọ́n ti pa wọ́n lọ́jọ́ta. Wọ́n ti pa wọ́n ní kíní kan ṣé ó táwọn máa ṣe lélẹ́yìn ọmọ Yorùbá tàtà. Àwọn tó kàn ló mọ̀. Mo fẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn tó ti kàn tó ti kú tó ti lọ yẹn wọn ò lè padà wá sáyé mọ́ o. Wọ́n ti kú wọ́n ti lọ nìyẹn. Àwọn tó ti kú tó ti lọ yẹn wọn ò lè padà wá sí ayé mọ́, kò sí ògùn ẹ̀. Àfi tó bá tuntun ayé wá. Àwọn tó kàn lójoojúmọ́ wọn ò mọ̀ pé ó máa kọ àwọn o. Wọn ò mọ̀ o. Tó bá mọ̀ pé ó máa kọ àwọn ni wọ́n sá eré o because kò sẹ́ni tó fẹ́ kú. Kò sí ẹni tó fẹ́ kú. Wọ́n mọ̀ pé ó máa kọ̀ wọ́n. Ẹ bá gbójú ayọ̀ sókè. Ẹ bá wo fídíò náà. Ẹ wá bá mi fọ́ ètò ìsíta. Because téèyàn bá jẹ orí àwọn asùnkún. Tí ẹ bá wo fídíò ìfú. Kò sí ni béèyàn ṣe lè ya ọ̀dájú tó. Ake ọmọ ọdún méjì. Wọ́n dẹ̀ ṣá ní àdá. Àdá ló fi ṣá. Àwọn people yóò dẹ̀ bẹ̀rù. Èyàn ẹlẹ́wọ̀n ara bíi titi wọn ọmọ kékeré wọ́n gbé àdálé wọ́n ṣá ní ìṣàkúṣà àṣàdèrò ọ̀run ni wọ́n fi ọmọ kékeré ọmọ ọdún méjì tí ò ṣe yọkan tí ò ṣe méjì wọ́n fi wọ́n ṣe wọ́n ṣá wọn burúkú ni. Now ẹ jẹ́ ká gbọ́ látẹnu chairman ká wo fídíò. Ẹ bá wa fọ́n ètò ìsíta ẹ wá bá wa tẹ top up. Torí kò sọ́gbọ́n àwọn òkú yẹn máa ṣó díẹ̀díẹ̀ kí YouTube má bàa ṣe kéde kó má bàa gbégi lé wa. Ó yá. They don't have the mandate to engage these people. That it is only the federal government that can give them the mandate to engage these people. So my people should be killed. My people should die all before government will talk about this. What is the meaning of this? Yesterday I buried 5 people. Yesterday. And 2 of his sons of over 40, 50 years in Tawabdan, very close to a military base. What is the meaning of this? If they can
cannot help me, maybe I will leave this position as chairman and let it continue the way it is. I don't care about being a chairman of the local government of the people that are all killed. What is the meaning of this? Look at the child of 2 years old. Good child with cutlass. How many people? We're talking of no less than 20 people that were killed in Awan village. This is the village of the former first lady of this state, Mrs. Eunice Otom. This is the village of the Togwe. This is the village of the bishop, Bishop Anagbe. This is fucking too much for me to condone. And I tell you, whatever will happen, will happen. Thank you. Òun lẹ ti rí yẹn. Òkú àwọn èèyàn ni wọ́n kó sínú truck. Wọ́n fi truck, wọ́n fi park òkú àwọn èèyàn. Ọmọ 2 years wọ́n ṣá ní àdá, wọ́n butcher. Òun lẹ gbọ́ tí chairman local government, look at the way the man was talking. Ẹ gbọ́ bí màá yẹn ṣe sọ ọ̀rọ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkàn pé ó dà ipò tí wá tó gẹ́ báyìí. Tí federal government ò bá rí nǹkan kan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀, òun máa fi position yẹn sílẹ̀. Òun ò lè lájú òun sílẹ̀ kó òun máa sin òkú lójoojúmọ́. Ó ń jẹ́ kó yé wa pé lánàá lòun sì sin èèyàn 5 ìdílé kan. Wọ́n dẹ̀ parun láì ṣe èèyàn kan kùnú wọn. Ẹ bá mi fún ètò ìsíta. Mo f'Elédùmarè bẹ̀ yín. Ẹ bá mi pín síta, ẹ bá mi jù sí gbogbo contact káwọn èèyàn máa wò ó. Ṣó dìgbà tó bá ń kọ àwọn tó súnmọ́ wa ká tó gbárùkù tí, ká tó dìde sọ́wọ́ ara wa. Nígbà tí èèyàn sí a whole family, ẹjọ́ torí Ọlọ́run, ṣé chairman yẹn fúnra rẹ̀ sórí ẹ̀ ò ti burú? Eléyàn ṣọ́rọ̀ pé èèyàn ṣépè fún o. With the look of thing, orí chairman yẹn gan ti burú already. Mi ò ṣépè fún o. Mi ò mọ Yorùbá tí mo lè lò fún bẹ́yẹn ju bí mo ṣe lò ìlọ ni o. Kì í ṣe pé mo bú chairman yẹn o. Because nǹkan burúkú ló ṣẹlẹ̀ nígbà tí ẹ̀ ló ṣẹlẹ̀ sí. Nǹkan burúkú ló ṣẹlẹ̀ sí. Tí nǹkan burúkú bá ń ṣẹlẹ̀ sí ọ̀wá lórí onítọ̀hún ti burú. Kò sí nínú ayọ̀ àti ìdùnnú. Ní ọjọ́ kan ṣoṣo ó sì ìdílé kan. A whole family tí Fulani X-Men pa wọ́n. Chairman local government ló lọ sí wọn. The following day wọ́n tún pa èèyàn 20 sí lọ́rùn. Adela ní government ẹ gbọ́ statement tó jáde lẹ́nu máa yẹn. Ó ní tí government ò bá máa fún wọn ní amnesty ni wọn ò lè ṣe ohun tí wọ́n ṣe. Ó ní wọn ò lè ṣe. Ó ní ìjọba ló fún wọn ní agbára. Ìjọba ló ṣe kíni ló fún wọn ní agbára. Òun ló fi ń pa irú tún tí wọ́n pa ẹ̀ tí wọ́n fi ń pa àwọn èèyàn ní ìpakúpa ní ìpa ìyà. Ní ìjọ kan ṣoṣo wọ́n tún pa èèyàn 20 sí lọ́rùn. Àwọn ọmọ kéékèèké tó bá wá sọ pé náà òun fẹ́ take law into his hand. Wọ́n wá sọ wípé òfin ìjọba ò gbà kẹ́ take law into your hands, but Fulani X-Men can take law into their own hands. Fulani X-Men can just walk into a community and kill them as much as they like. They can take law into their own hands. Ọmọ Yorùbá, don't let us open our eyes down and allow these Fulani X-Men to finish our people. These people are not joking. They were not joking. They really made this business. Àwọn tó kàn ló mọ̀. Irú èdè wo la tún fẹ́ fi bára wa sọ tá ma fi understand. We okay, now this is the next step. This is what to do. Because every blessed day, this thing is getting worse and worse. And the federal government are not doing anything to it. The only thing they were after now is 2027 election. That is what they care for. They don't care for woman being life. They don't even care for animal life, talk less of woman being life. Because if they care for woman being life, they will have looked for a solution to this issue on ground.
They will not allow such a thing to continue happening every time. Ever before it to isita. Eba wa share program yo do yo. Ma tún fi video kan wa. Ẹ má dáwọ́ bojú ni pé kí lélẹ́yìí. Ìtú tí Fulani ń pa. Fulani ti kọ́ mọ́ṣúárì. Nǹkan ti ṣe wá Nàìjíríà. Oh my God, oh my God. Nǹkan ṣe wá Nàìjà. Fulani ti kọ́ mọ́ṣúárì àtọwọ́dá. When they kidnap people, tó bá ti pa wọ́n, wọ́n lọ kó wọn jọ síbẹ̀. Ẹ gbọ́ mi. Tó bá ti mú àwọn èèyàn, tó ti gba owó tó, wọ́n pa ẹni yẹn, wọ́n lọ kó jọ síbẹ̀. Ẹ jẹ́ gbé mọ́ṣúárì tí Fulani kọ́ wá kẹ́rì. Kẹ́ wo mọ́ṣúárì Fulani. And they were happy láti ṣe fídíò nínú Nàìjíríà yẹn. Fulani dẹ̀ kọ́ mọ́ṣúárì sínú igbó. Wọ́n dẹ̀ kidnap àwọn èèyàn, wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ kó wọn jọ síbẹ̀. Wọ́n wá kọ bí freezer, bí ìgbà tí wọ́n tó nǹkan sínú freezer, wọ́n wá tó àwọn èèyàn sínú freezer. I'm very sure pé àwọn ẹlòmíì gan máa wà bẹ́ẹ̀ gan, ààyè wọn ló máa jù síbẹ̀. Ìmísí àwọn òkú tó ti pa síbẹ̀ àti dùn àti gbogbo ẹgbà tó bá ti tì wọ́n pamọ́ bẹ́ẹ̀ wọ́n lè ráyè já putaputa jáde. Ebi àgbé wọn títí wọ́n kú síbẹ̀. Wọ́n kú síbẹ̀. Ìgbà tó bá tìyàn mọ́ rubẹ̀ yẹn, máa fi fídíò hàn yín o. Tó bá tìyàn mọ́ rubẹ̀ yẹn for good 1 week àbí 3 days ẹni yẹn máa kú. Ó máa kú. Kò sí bó ṣe lè ṣe. Níbi táwọn òkú ti wà tó ti ṣomi pọ̀ṣọ̀pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ ìdí gbogbo ẹ̀ lórí ṣeréṣe. Kọ́ wá tún wá mú alààyè kọ́ wá tì mọ́ bẹ́ẹ̀. Kò dẹ́ ṣe kó máa wà steady, ó máa sùn sórí gbogbo àwọn tó ti kú síbẹ̀ ni. Kọ́ wá padlock ẹ̀ pamọ́ bẹ́ẹ̀. Ẹ jọ ṣé kò ní kú? Nínú Nàìjíríà náà ni o. Àwọn people yìí dẹ̀ ní ìgboyà láti ṣe fídíò. Wọ́n dẹ̀ release fídíò yẹn síta. Àwọn federal government ò dẹ̀ track wọn. Ṣebí síìmù kan ló fi ju fídíò yẹn. Bákan ló ṣe sọ sórí online tó fi di wípé ó dọ́wọ́ àwọn èèyàn. And àwọn people yìí wọ́n dẹ̀ show face wọn báyìí. Wọ́n show ojú wọn pẹ̀lú irinṣẹ́ burúkú lọ́wọ́. Federal government ò rí kankan ṣe sí. Ọmọ Yorùbá ẹjọ́ mo fẹ́ lédùmarè bẹ̀ wá. Ẹ má jẹ́ kí nǹkan burúkú kàn wá kó tó wá mú mi lọ́kàn àyà wa. Ká tó sọ wípé a fẹ́ dìde láti gba ìran wa lóko ẹrú. Ẹ má jẹ́ kí nǹkan burúkú ìkó kàn wá. Ẹ bá gbójú ayọ̀ sókè, ẹ bá wo fídíò náà. Ó ga o. Ó ga o. Hey, just watch this video. Watch. See what bandits are doing to human beings. You know them now. You know who are Ṣé them. ti rí mọ́ṣúárì tọ́kọ́? You know who are them. They are not two groups in the country. They are not two groups. Jésù. Hey, see. Èèyàn láwọn olùbẹ̀yẹ ẹjẹ́ sún sẹ́gbẹ̀ dáadáa. Màá lè ṣe fídíò yẹn kó tóbi kẹrin. Come and dump them here. See, just look at. Look at. See their face. See their faces. You know them. There are not many. There are not two groups. Only one group. Even the language can testify. Ẹ jẹ́ tuntun play fún wa. Hey, just watch this video. Watch. See what bandits are doing to human beings. You know them now. You know who are them. You know who are them. They are not two groups in the country. They are not two groups in the country. Hey, see. Hi. See where they are packing them. If they buy them, they will come and dump them here. See, just look at. Look at. See their face. See their faces. You know them. There are not many. There are not two groups. Only one group. Even the language can testify. Ṣé ti rí fídíò yẹn báyìí? Fídíò tẹ́ wò yìí. Òkú èèyàn.
òun ni wọ́n ṣí nínú freezer tó kọ́ bí freezer bí mọ́ṣúárì yẹn àwọn dìdí kọ́ bí ṣé freezer ní ká pè ní because block ló fi mọ ibẹ̀ wọ́n wá filẹ̀kùn lé wọ́n kọ́ ní fọ́ọ̀mù freezer block ló fi kọ́ bẹ̀ wọ́n wá ṣe ní fọ́ọ̀mù freezer wọ́n wá sí òkú èèyàn sí bí ìgbà tó sí ẹja sínú freezer ẹ wá sọ fún mi èèyàn tí ò tí kù tó bá jù sínú omi pòjòpòjò yẹn tó ti pamọ́ bẹ̀ báwo ló ṣe fẹ́ survive bẹ́ẹ̀ ló máa kú sí òórùn yẹn lásán á bì kú sínú bẹ́ẹ̀ ni ní Nàìjíríà àwọn pípù dẹ̀ tún ṣe fídíò wọ́n ṣe ojú ara wọn wọn ò wọ mask ìjọba ò bá wa rí wọn ó ṣe ní láàánú pé mo ṣe fídíò kan ní ó ti dìjẹta báyìí náà ṣe jẹta ní àná but to my surprise àwọn yóò share fídíò yẹn kò rè lára àwọn Nigerian politicians ló bọ́ síta tó wá sọ̀rọ̀ wípé àwọn DSS gan mọ àwọn tó sponsor àwọn bandits program yẹn wà lórí YouTube mi but kò rè tàbá ní ẹ bá wa ṣí ètò káwọn èèyàn tún gbọ́ ilé wọ̀n ní bá wa ṣí ẹ̀ lára àwọn Nàìjíríà tó ti ṣiṣẹ́ force tó dẹ̀ ṣe wà service kódà nígbà tó ń gbé àtìtàfíà wọ́n tún sọ fún wípé ṣé ó dẹ̀ ṣọ́ pé life is safe ó lóun ò kí ẹ̀ orí Channels TV ló ti gbé àtìtàfíà yẹn ó ní there was a time tí wọ́n arrest àwọn 400 people ní Nàìjíríà tí wọ́n sponsor Boko Haram mi ò gbọ́ rí láyé mi fídíò yẹn mo fi gbọ́ mo play fídíò yẹn báyìí 20-minute video 20 minutes ní báyẹn fi sọ̀rọ̀ ó láwọn DSS wọ́n mọ orúkọ àwọn tó sponsor Boko Haram ṣé irọ́ ló pa ni báyẹn ò parọ́ ọmọ Yorùbá tàtà ọ̀rọ̀ ọjà kọ́ lélẹ̀ ẹ jẹ́ ká jọ tòkó ká jọ bára wa ṣàṣọyé ọ̀rọ̀ báyẹn ò parọ́ ṣé Gumi tó bá lọ sọ́dọ̀ àwọn kidnapper ṣé àwọn DSS ò kí ń tẹ̀lé ni ṣé àwọn DSS ṣé wọn ò kí ń tẹ̀lé Gumi tó bá ti lọ sọ́dọ̀ àwọn kidnapper wọ́n tẹ̀lé náà so for that man to now come outside kó wá sọ wípé àwọn DSS mú àwọn tó ń sponsor Boko Haram ní Nàìjíríà máa yóò parọ́ ó ní lára àwọn tó ń sponsor àwọn Boko Haram ó ní nínú wọn wà nínú governor office bó ṣe kà á nìyẹn ẹ̀yin tẹ́ bá ṣe ní interest sí program yẹn ẹ lọ wò ó lórí YouTube mi àná ni mo release ẹ̀ mo kọ sí pé àwọn DSS ti jẹ́wọ́ wọ́n ti jẹ́wọ́ àwọn DSS wọ́n ti jẹ́wọ́ àwọn DSS mo fi ṣe title ẹ̀ báyẹn ní lára àwọn tó ń sponsor àwọn Boko Haram wọ̀nyí àwọn ọ̀daràn tẹ́ ẹ wò yìí tí wọ́n pa àwọn èèyàn nípakúpa tó ń sọ àwọn èèyàn di ẹja tó ń lọ kọ́ mọ́ṣúárì sínú igbó tó ń sin àwọn èèyàn sí mọ́ṣúárì kò níná ẹ wo bó kó àwọn èèyàn ṣe dúdú bó ṣe ń ṣomi pèṣèpèṣè kò dẹrù sí wọn èmi tí mò ń wò láti òkèèrè gan tó jẹ́ fídíò ni mò ń wò look at the way I'm doing ẹ wo bí mo ṣe ń feel mò ń feel bíi pé bí ìfẹ́ gbé mi ò lè wó lọ títí omi tó sun lára àwọn òkú yẹn ti gírò ó ti dúdú ìdí wọn ṣe wọ̀ṣọ̀wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ bẹ́ẹ̀ and they were happy they didn't even cover their nose it shows that àwọn fúnra wọn gan pàápàá gan wọ́n lè mu àwọn omi òkú yẹn wọ́n lè mu àwọn omi tó sun jáde lára àwọn òkú wọ̀nyí àwọn tẹ́ sọ wípé wọ́n Nàìjíríà jọ ni wọ́n nìyẹn ẹ wò wọ́n inú òórùn burúkú yẹn kì í ṣe pé àwọn òkú yẹn ti gbẹ dábàá sọ pé àwọn ti gbẹ kòrò mọ́ ó sì tàdí wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ ó sì ṣomi pòṣùpòṣù wọ́n dẹ̀ dúró síbẹ̀ wọ́n dẹ̀ rojọ́ wọ́n dẹ̀ ṣe fídíò wọ́n dẹ̀ tún show face wọ́n tún jẹ́ kẹ́ mọ̀ pé ó pọ̀ lẹ́ ó pọ̀ yẹ́yẹ́ àwọn ò fucking care. báyìí jẹ́ kó yé wa pé lára àwọn tó wà ní Senate House ó wà lára àwọn tó sponsor Boko Haram báyìí sọ fún wa wípé lára àwọn tó wà ní House of Rep ó wà lára àwọn tó sponsor Boko Haram àwọn governor ó wà lára àwọn tó sponsor wọn àwọn DSS wọ́n mọ orúkọ gbogbo àwọn tó sponsor àwọn Boko Haram bí màá ṣe kà sí inú fídíò yẹn nìyẹn 20-minute video ni Channels TV ló ti gbé àtìtàvì yẹn kì í ṣe Aláròyé débi tẹ́ máa sọ wípé fake news ni kò ń ṣe àwọn tẹ́ máa sọ pé fake news ni orí Channels TV live video live interview ni màá yẹn ṣe
ẹ wá wò wọn, ẹ wá gbọ́ nǹkan tí chairman yẹn náà sọ. Ó ní tí ìjọba bá fún wọn ní power ni, they won't be able to do this. Ó ló ti sú òun all the time, complaining. Ọmọ Yorùbá, ṣé báwa wá ṣe wá fẹ́ jókòó tá fẹ́ máa wòran lélẹ́yìí? Ṣó dìgbà tó bá ń kọ̀ wá? Ó ló má jẹ́ kí bí kọ̀ wá. Gbogbo ọ̀rọ̀ tá bá mọ̀ pa á ti ṣiṣẹ́ dé ojú iṣẹ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n kì í kí aláṣẹ tìkú iṣẹ́. Wọ́n kì í kí aláṣẹ tìkú iṣẹ́. A ti ṣiṣẹ́ dé ojú iṣẹ́ ọmọ Yorùbá. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ẹ jẹ́ ká dìde ká gbárùkù ti ọ̀rọ̀ wa. Ká wá solution sọ̀rọ̀ tó wà ńlẹ̀. Bí kíní yóò ṣe ní dòun mọ́ wa lọ́wọ́. Ìkórìtà tá bá ṣe dé, kì í ṣe ìkórìtà tó gbọdọ̀ sú wa, tó gbọdọ̀ rẹ̀ wá. Because we have done a wonderful job. Tó bá sọ wípé yóò ṣiṣẹ́ ìtúsílẹ̀, we have done that. Just kékeré báyìí ló kù. Kélédùmarè kó gbà wá. Tó bá yẹ pé àwọn kò sí fi Yorùbá nation jalè ní. Irú gbogbo owó táwọn ẹni eléyìí ti dá. Àsìkò tá nílò owó yẹn gangan lélẹ́yìí. But ẹ wò wá. But kí la fẹ́ ṣe? Àní jẹ́ kó sú wa, àní jẹ́ kó rẹ̀ wá ni. Ẹ jẹ́ ká gbìyànjú gbogbo nǹkan tá bá mọ̀ pa lè ṣe. Láti fi sponsor super mega rally ẹnu ò ṣe. Ẹ jọ̀ọ́ torí ọlọ́ṣẹ́ ẹnu la fẹ́ fi kojú gbogbo àwọn eléyìí báyìí. Tó bá délẹ̀, a fẹ́ gba Yorùbá nation, a fẹ́ gba Yorùbá nation. Gbogbo wa la mọ̀ pé ìjọba Nàìjíríà wèrè ni wọ́n. Ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́ wọn. Gbogbo wa la mọ̀ wípé ojúbọ̀rọ̀ kò gbọmọ lọ́wọ́ èkùrọ́ ìjọba Nàìjíríà. Ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ṣé bá wá ṣe ni, ṣé ẹnu lásán la fẹ́ fi jáde lọ ṣe ni? Ṣàkọ̀mọ́ já ewé sọ́wọ́ la máa lọ fi fèsì àwọn wèrè lọ́wọ́ tear gas. Ewé lásán ò ṣe. Amadede àti ra ráìsì àti ra mélòó àti ra búrẹ́dì àti ra gbogbo ẹ̀ tá máa fi jẹ. Ẹnu lásán kọ́ la máa fi jẹ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọmọ Yorùbá tàtà. Ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ kó dìgbà tá bá wá sórí social media tá bá wá fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ká tó mọ ohun tó ń dá wa dúró. Ká tó mọ ohun tó ń dá wa dúró. Àwa sọ̀rọ̀sọ̀rọ̀ kó wà tó yẹ pé ó níbi tá lè sọ̀rọ̀ dé because federal government platform wa ẹ̀ náà ń ṣọ́. Wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tá bá sọ bẹ̀ confirm ni lórí ọ̀rọ̀ Yorùbá nation. That is why someone like me most of the time ó pè mí kí lọ gbé show ní show because mi ò mọ bó ṣe ń pẹ̀gbẹ́ sọ̀rọ̀. Mi ò mọ̀ ṣe. Sáàpá tààrà lágbàlagbà sí tọ́ ni. So ó pè mí kí kúkú lọ gbé show àwọn èèyàn. Ju kí máa bọ́ táwa ṣe show lójoojúmọ́ lọ because frustration yẹn máa jẹ́ kí n voice out. Tó bá sọ pé èèyàn ti wà frustrated, mo ti wà frustrate pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà. Ó ti affect mental issue. Pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa lójoojúmọ́. Now look at it, àwọn ọmọ tó wá jayé títí wọn. Boko Haram dẹ̀ sọ wọ́n dẹni tó wáyé wá lójà wàràwàrà, wọ́n dẹ̀ ṣá wọn ní ṣàkúṣà. Wọ́n ṣá wọn ní ìṣàkúṣà. Kábíyèsí, kí ló dé? Yorùbá, ẹ má jẹ́ kó wà ká tó jì. Ẹ jẹ́ ká dìde. Elédùmarè ò ní fi wá sílẹ̀. Aṣàṣeyege. Ikú òde pa wá, ìsàn ò ní ṣe wá. Ìbànújẹ́ kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Àní bá wọn lójú ẹkún, àní lẹ́rẹ̀kẹ́ òṣè. Ogun gbàmígbàmí kò ní wọlé tẹnikẹ́ni nínú wa. Yorùbá nation no going back. Ẹ bá wa fọ́ ilé ìsìta káwọn èèyàn tún ṣe kí ni kán tún kẹ́kọ̀ọ́ níbẹ̀. Ẹ rí pé mi ò jẹ́ kó gùn rárá bó ṣe ní ṣókí lọ bí oge ni. Bó ṣe rí nìyẹn. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ bá mi tọ́ notification bell yín sílẹ̀ láti máa gbádùn àwọn ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan. Everybody, we have to wake up this time around. No more àní, no more lọ́kàbọ̀, no more pẹ́pẹ́yẹ pọ̀mọ́. Bó ṣe jẹ́ nìyẹn. Lẹ́yìn ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìdojúkọ lóríṣiríṣi tẹ́ ń face. Ọ̀tọ̀ lógun Nàìjíríà, ọ̀tọ̀ lógun ìdílé o. Ogun ìdílé gan pàápàá ó lè jogun Nàìjà lọ o. Ogun ìdílé, ogun family, ogun àfọwọ́fà, ogun téyàn fọwọ́fà, ogun abínú ẹni. Ogun eléni, ogun onílara, ogun aláyọ̀lé, ó lè jogun Boko Haram lọ o. Torí àwọn èèyàn náà wá pààyàn lápasáyé, ṣe bí Boko Haram á tẹ̀ pààyàn, wà á tètè padà síbi tó ti wá. Àpasáyé tí wọn ò kí fẹ́ kéèyàn kówó gòlù kọ́ lọ má ṣe tiwa bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ní ìdáwọ́ ọkọ tẹ́lẹ̀ lò fún spiritual items ajẹ́bí idán is available here. Confirm one, ṣé ọṣẹ ìtúndè lẹ́fẹ́ ni? Àbọ̀ṣe àánú, àbí ọṣẹ free from bondage? Mo bọ́ lọ́wọ́ ta. Gbogbo ẹ̀ ni mo ní lóríṣiríṣi. Ṣé ti rí wọn báyìí? Lóríṣiríṣi ni wọ́n wà níbí báyìí. Àbí ọṣẹ wẹ ègún, wẹ èpè. Wẹ ègún, wẹ èpè. Ó wà lóríṣiríṣi.
abọ́ṣe àgbélépọ̀tá àbí ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà, èwo lẹ fẹ́ àbí back to sender. Ṣé rí gbogbo àwọn ọṣẹ yìí, they are not ordinary soap. Ó níṣẹ́ tó ní kálukú ń ṣe. Oníkálukú ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti mọ ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀, tẹ́ ti mọ pé nǹkan bábá ni mò ń fèsì o, kò sì yé mi ohun tí mo lè ṣe sí, ẹ tètè pè mí kí n fún yín ní nǹkan tẹ́ máa lò sí tí ogun yẹn dẹ̀ máa ṣẹ́ tí ẹ ò ní gbúròó ẹ̀ mọ́. Ṣé rí ilé ayé yìí kò ṣe dúró wò. Ẹ má jẹ́ ká ṣe kánsẹ́lì, ẹ jẹ́ ká kàn sọ̀rọ̀ briefly. Ilé ayé yìí kò ṣe dúró wò o. Ẹni tó bá dẹ̀ dákẹ́ tara ẹ̀ máa bá dákẹ́. Kò sí ẹni náà tí Ọlọ́run dá sáyé yìí tí ò ní ṣùgbọ́n kan tàbí èkejì tó ń face, because ológun ló lògo. Èèyàn tó bá ní ogun ló ní ògo. Èèyàn tó lògo ló ní ogun. Èèyàn tó ní ogun ló ní ògo. Èèyàn tó dẹ̀ tún ní ògo ló máa ń lógun. Ìwọ tó bá wá ní ogun tó ń face, gbàgbọ́ ní ògo. Ògo tó dáa, ògo tó wà òkè dáadáa ló ní. Tí èèyàn bá ní ògo kò ní ní ogun, wọn ayé ò ní rí títí ẹrù. Kódà tó bá kọjá láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyìí, wọn á gbójú ni wọn ò ní rí pọ́n kọjá. Nítorí pé kí ni, ó ti di kòròfò ṣáná. Kò sí ògo mọ́nú ayé ẹ̀. Ṣùgbọ́n èèyàn tó bá ní ògo, tó bá kọjá ayé á rí ẹ ṣá ni. Wọ́n lè rẹ́rìn sí ẹ o, kó má dénú wá ṣàṣìrí ẹ. Ìwọ gbà mọ̀ pé yes, ayé rí mi, ó ní ògo ni. Ṣé wá rí ogun àtògo ọjọ́ máa ń rìn ni. Èèyàn ló máa wá sọ wí tóun fẹ́ kó bóun rìn kalẹ̀. Bóyá ogun ni, bóyá ògo ni. Lórúkọ Jésù, àbọ̀ lọ́wọ́ ogun ayé wa. Ogun ò ní bá wa rìn dọ́jú ogbó wa. Ògo ló máa bá wa rìn dọ́jú ogbó wa. Àwa máa ṣe kí ni? A máa ṣẹ́gun, a máa jogún ògo. Ilé ayé yóò ṣe dúró wò. Tọ́jú ara ẹ, ó bá tèèyàn jẹ́. Ṣùgbọ́n àwọn kan wà, wọ́n rí ẹ, inú ń bí wọn. Àwọn kan wà nítorí ó tẹ̀ jẹ́ ìwọ lásán gan, ìbànújẹ́ ló jẹ́ fún wọn. Àwọn tẹjọ́ ṣe gan tó ti fojú pé yes, these are my people, tó ti fi wò ojú lórí o, ọ̀rẹ́ ò dénú. Èèyàn tẹjọ́ sùn, tẹjọ́ jí, tẹjọ́ wọṣọ orúkọ náà, ojú lẹ́rì, ọ̀rẹ́ ò dénú. Bóyá a ṣe dá ilé ayé nìyẹn, ti bi tire la dá ilé ayé. Lórúkọ Jésù, ibi ò ní jẹ́ titi wa. Gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan spiritual tẹ́ lè lò. Ẹ̀yin tẹ́ ti rí sáì pé yes, nǹkan bàbá ilé ń face. Ẹ̀dẹ̀ wà kó tẹ́ máa lò tí gbogbo nǹkan yẹn máa stop. Àìdá àwọn nǹkan tẹ́ lè lò fún nǹkan ìkórìíra ni, àbí nǹkan aṣínà, àbí nǹkan ọlà, àbí nǹkan ẹ̀bẹ̀ àwọn àgbà, àbí ẹ̀yọ́nú. Bóyá èyí jẹ́ tó jẹ́ wípé láì nídìí èèyàn tẹ́tí gan ṣe bọ̀, akọ́dẹ̀kọ́ná akọ́dẹ̀dẹ̀ bínú sí yín, akọ́dẹ̀dẹ̀ máa ṣe bá kan sí, àbí níbi iṣẹ́ wọ́n kàn máa ń dédé ètì yín ṣá, wọ́n kàn dédé máa kọra mọ́ yín, wọ́n á máa fẹjọ́ yín sùn. My dear mummies and daddy, please, ẹ má fira yín sílẹ̀ o. Ẹ má fira yín sílẹ̀. Bí ilé ayé ìṣe wà nìyẹn, bá ṣe dá ayé nìyẹn. Ẹlòmíà ni àmì ò lẹ́bí, mi ò lára, mi ò ṣèyàn, ó ṣèyàn wá ṣe ẹ o. That is life. Kò sí bó ṣe lè sáfẹ́ bí tó, kò síbi tí ojú wọn ò tó o. Òun lọ̀rọ̀ ayé yìí, kò síbi táfẹ́fẹ́ ò fẹ́ dé, afẹ́fẹ́ ni. So nítorí ìdí èyí, gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan spiritual tí ẹ lè lò, ẹ wò ó wà níbí. Kò sí lọ kábọ̀ ń bẹ̀. Àwọn ohun tí a fi orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run tí a fi ṣe ni. Tẹ́ bá wo most of my products, ẹ máa bá fọ́tò Jésù lára ẹ̀. Yes, most of my products, fọ́tò Jésù gbàgàdà bẹ́ẹ̀ ni máa bá lára ẹ̀, because ohun tí mo fi ṣe nìyẹn. Orúkọ Jésù ni ajẹ́ bí idán, òun ni. Fọ́tò Jésù, òun lẹ́ wò lára ẹ̀ yìí. Fọ́tò Jésù. So a lot of my products bẹ́ẹ̀ yẹn, fọ́tò Jésù, òun lẹ́ máa bá lára gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni ajẹ́ bí idán tó confirm ni. Ṣé ti ìṣẹ́gun àbí ti ẹ̀yọ́nú àbí ti kíni? My daddy, my mommy, ẹ̀yẹn pé Lady K. Tẹ́ bá gbọ́ wípé ogun ayé yín ti ṣẹ́, ó ti ṣẹ́ nìyẹn tí ó sì ní gbérí mọ́. Ọ̀nà yá ṣí, ọ̀nà yá là. Igi á tó yín lọ́wọ́, aláàánú á wá yín, olùrànlọ́wọ́ á dìde fún yín. Ó ṣúọ̀, ó confirm ni. Èmi náà kọ́, Ọlọ́run ni. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣúọ̀. Òun náà ló sì bá mi ṣe, tó sì máa bẹ́ẹ̀ yín náà ṣe titi yín. Ẹ̀yin ṣáà ti pè mí anything, kì í ṣe gbogbo nǹkan tó ń ṣe oníkálukú ni mo lè kà tán lórí social media, but anything tẹ́yin bá ti rí pé ó ń ṣe yín, ẹ̀yẹ ti pè mí Lady K, báyìí kásá báyìí káwòdì. Àwọn nǹkan tẹ́ máa lò ní orúkọ tí bàbá tọmọ ti ẹ̀mí mímọ́ tó sì máa ṣiṣẹ́ fún yín. Máa ṣe kí ni? Máa jẹ́ kẹ́ mọ̀, máa fi lé yín lọ́wọ́, àdúrà yín á sì gbà.
so ọ́ìlì àánú náà wà, ọ́ìlì ìṣẹ́gun wà. Ẹ lè ra ọ́ìlì àánú lásán kẹ́kọ̀ọ́ máa fi pa bọ́dì yín, àánú wọlé dé nìyẹn. Ẹ lè ra ọ́ìlì ìṣẹ́gun kẹ́kọ̀ọ́ máa fi para sùn lálálẹ́ tẹ́ bá ti wẹ̀ tán, ọ̀ tẹ́ bá ti fẹ́ lọ wẹ̀ kẹta sómi ìwẹ̀ yín. Ìṣẹ́gun ni, kò sí ohun tó fi ń ṣèyàn. Ẹlòmíì ò nídìí ọṣẹ àánú, bẹ́ẹ̀ ni ẹlòmíì ò nídìí ọṣẹ àánú, kò nídìí ọṣẹ àwúre kankan ju wípé nǹkan ìṣẹ́gun lọ. Ṣẹ́yìn tí ogun bá ṣẹ́, ire á ṣe kí ni, abùsìtà ògùn á tàn tí ogun bá ṣẹ́. So nǹkan ìṣẹ́gun lẹlòmíì nídìí, nǹkan ìṣẹ́gun lẹlòmíì nídìí jù. Ẹlòmíì kẹ̀dẹ̀ nìyí bó ṣe lówó tó lọ́lá tó, bó lóun ṣe bùkún tó, ogun tó bá fínra, ogun abẹ́lé, ogun abẹ́ aṣọ kò lóǹkà. Òun mo fi sọ wípé nǹkan ìṣẹ́gun òun làwọn ènìyàn nídìí jù. So gbẹ̀yìn tẹ́ bá mọ̀ pé nídìí àwọn nǹkan ìṣẹ́gun lọ́lọ́kọ̀ òjọ̀kan, ẹ̀dá ọkùnrin ni yín, obìnrin ni yín, ẹni tí tẹ́ bá ń wojú Ọlọ́run fún, àbí ẹni tí tẹ́ bá rí ènìyàn wọ́kọ́wọ́ àbí gbèsè tẹ́ ẹ rí pé yes eléyìí yóò dá o, tí ẹ mọ bí tẹ́ mọ yẹn, ẹ má yà sọ́tún, ẹ má yà sósì, ilé Jésù ni ẹ mọ̀ bọ̀. Ẹ ké sí Lady K Ìfẹ́olúwaṣọ́, the baby of Yorùbá nation. Bó ṣe jẹ́ nìyẹn. Gbogbo àwọn product yẹn ni mo ní lọ́lọ́kọ̀ òjọ̀kan, tó bá dẹ̀ jẹ́ àwọn lọ́fíńdà náà ni okun bíbà yìí bíbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. Holy Michael wà, Divine Grace wà, 77 wà, ọ̀nà ńlá wà, back to sender wà, Miss Paris. Mo ní gbogbo sizes ni mo ti ní padà again. Kò ń dilẹ̀, ẹ̀yin tẹ́ bá ń dìde tètè wá order fún titi yín. Ọjà mi ò ń dilẹ̀, mo máa ń sọ fún yín gbogbo ìgbà, kò ń dilẹ̀. So ẹ̀yin tẹ́ bá ní ẹ tètè pè mí kí tètè ṣe kíni, kí tètè bá yín pack ẹ̀, tètè send ẹ̀ sí. Kò síbi tí mi ò lè ṣe kíni, tí mi ò lè send ọjà sí, tí mo dẹ̀ nígbàgbọ́ pé ẹ máa rí ìyanu Ọlọ́run. Tó bá dẹ̀ jẹ́ pé àánú lẹ́yìn náà fẹ́, ẹ ti lo àwọn nǹkan ṣẹ́gun, ẹ kàn nídìí nǹkan àánú, àwọn nǹkan àṣírí bíbò, káṣírí yín bẹ̀rẹ̀ sí ní bò, kí ìyanu kó wọlé tó yín lọ́wọ́, kẹ́ bẹ̀rẹ̀ sí ní rí àánú gbà lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin. Ẹ pè mí, ó wà available. Nǹkan tẹ́ máa lò kò gara púpọ̀, owó pọ́kúpọ́kú ni mo tà nítorí pé kí ni, Ọlọ́run òróró, Ọlọ́run òróró. Èmi kúrò náà àwọn oní 419 tó máa gbá yín o pé lọ máa mú millions billions wá. No, ayé ò le. Nígbà tẹ́ bá lò, tẹ́ bá rí ìyanu Ọlọ́run, ẹ ṣe kí ni, ẹ dúpẹ́. Tó bá dẹ̀ jẹ́ ni tí brain ẹ máa ń dọ̀ náà ni, àwọn nǹkan brain kíní mi gan pàápàá gan ti fẹ́ tán, but mo ṣì ní feel lọ́wọ́, mo ti ń try láti prepare ìmí. So ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà, nǹkan tẹ́ lè lò fún brain tonic tó lè boost brain èèyàn tó bá máa ń gbàgbé nǹkan, ẹ pè mí, ó wà available. Àdúrà gbogbo wa gbà, ògùn ayé wa ṣẹ́. Lẹ́yìn ẹ má gbàgbé product iléeṣẹ́ TL Natural Aba, iléeṣẹ́ TL Natural Aba. Ẹ̀yin tẹ́ bá need oògùn diabetes yẹn ti fẹ́ tán. Ṣẹ́yìn láti 4 days tó ti dé tí mo ti ń polówó, mi lè sọ iye tí mo bá lọ send dédé ní oògùn diabetes. So ẹ̀yin tẹ́ bá mọ̀ pé need oògùn diabetes yẹn, kó má yẹ púpà tó bá sọ ẹ máa ní Lady K, mi mọ̀ pé ti wà ní Canada, ṣé bí mo sọ fún ẹ pé kó pè mí tó bá dé. Ẹ má bínú ẹ̀yin tẹ́ ti ní kí n pè tí mi ò pè, ẹ má bínú, mi ò rántí nọ́mbà àwọn ẹlòmíì mọ́, mi ò dẹ̀ store ẹ̀. So ẹ̀yin tẹ́ bá need àwọn oògùn diabetes yẹn, ẹ tètè pè mí. Ó ti wà available ní Canada báyìí, kó tó fìdí jálẹ̀ o, kó tó tán o, kó tó tán o, kó tó tán. Ṣẹ́rí pálí ńlá kan, kámẹ́rà ò lè débẹ̀, pálí ńlá kan òun lọ́gùn ránṣẹ́ pẹ̀lú ti jẹ̀dí àti ti manpower. Mo ti ń ta lọ, ó ti fẹ́ tán. So ẹ tètè order titi yín, àti ráwọn tó ti ra manpower tó tún ti tún rà. Yes, confirm. Tí bá sọ fún yín pé wo dòbò, inú yín á dùn, ayọ̀ yín á kún. Gbogbo tó ń fi yín ṣakọ yẹn, wọn ò jẹ́ fi yín ṣakọ mọ́. Tẹ́ bá ti pé 70, 80, èmi Lady K sọ fún yín pé ẹ ra gúnmu manpower yìí, ẹ máa dòbò. Kí ló jẹ́ pé ẹ ti dàgbà ẹ lè dòbò mọ́ fọwúyẹ́. Òun ni ajẹ́bí dán ni, confirm manpower ni. This is the big size. Small size wà, ẹ lè ra small size kẹ́ fi confirm ẹ wò. Òun nìyí. Ṣẹ́rí small size yìí, mi ò tí mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbá máṣì tó, ẹ lè lò tó oṣù 3. Mi ò tí mọ̀ bẹ́ẹ̀ fẹ́ gbá máṣì tó, because 1 spoon ní lọ́sẹ̀, and look at it, ó tóbi. 1 spoon ní kẹ́ wá máa ṣe kiri, kẹ́ máa pákúrú mọ́, kẹ́ máa dó dáadáa nìṣó. This is the small size, this is the big size. Ẹ̀yin tẹ́ bá ti fẹ́, ẹ tètè pè mí. Ṣẹ́rí product tẹ́ máa rà, tẹ́ tún máa introduce sáwọn èèyàn ni. Ẹ̀yin mọ́mì mi tó bá yẹ pé dáàdì ti sọ fún yín pé àwọn tí weak, àwọn ò lè gbé bọ́dì mọ́, ẹ má dá wọn láàmú, ẹ má fún wọn lábẹ́rẹ́, ẹ má fún wọn ní capsule, ẹ kàn rárá gúnmu ewé àti egbògi táwọn bàbá ńlá bàbá wa ń lò láti ìgbà ìwáṣẹ̀, òun ló fi produce ẹ̀. Ẹ jẹ́ kí dáàdì lo ṣíbí kan, kẹ́ wá wo tó máa ṣẹlẹ̀.
ṣáà gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ ti dàgbà yẹn ẹ máa sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ yín pé wá tètè lọ ra gómù manpower fọ́ọ̀kọ ẹ lọ́dọ̀ kìíní ó máa gbọ́ ẹ dáadáa ẹ má wá àwọn sugar boy kiri àwọn ọmọ tó máa fi ríngì tó yín gbowó lọ́wọ́ yín kiri ẹ má yẹ kó gbé ríngì tó yín síta àbí máa fi tírẹ́tì yín ẹ jẹ́ kí dáàdì fún ara wọn kó máa bá yín kiri ẹ̀ dáadáa kó máa bá yín ṣe ń tẹ́ máa lò nìyẹn diabetes òun ní ògùn diabetes lélẹ̀ kò dilẹ̀ express ló ń kó tó tán òun náà ní small size ó ní small size but ṣé diabetes ní small size ṣá I don't think so that pé manpower nìkan ló ní small size because èèyàn tó bá fẹ́ lo ti diabetes yìí 2-pack lẹ́ máa lò so mi ò bọ́ fi small size ẹ̀ sí no manpower àti jẹ̀díjẹ̀dí ló ní small size manpower àti jẹ̀díjẹ̀dí àwọn yẹn ló ní small size diabetes ò ní small size kò sí diabetes small size so jẹ̀díjẹ̀dí náà ni ẹlòmíì kò nídìí manpower jẹ̀dí ló ti pa lóko owó tẹ́ máa lò tẹ́ máa fi jí okó tó kú yẹn tẹ́ máa fi jí dìde lù yìí so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ pè mí any country má bá yín send ẹ any country má bá yín send ẹ síbẹ̀ má wọrí ó máa kàn yín lára gbẹ̀gbẹ̀gbẹ̀ á wọlé kanlẹ̀ lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wíìgì ọdún yìí ó yẹ mi ò ṣe kò gbà ẹjọ́ ẹ bá mi rajà o ẹ má sá lọ o ẹ má sá lọ ẹ bá mi rajà o ẹ wo àwọn wíìgì lóríṣiríṣi torí mi náà sì mo níwò ẹ but kì í ṣe kọ́lọ̀ yìí mi ní kọ́lọ̀ yìí tí mo dẹ̀ tún wá ní ó wá ṣe gidigidi torí mi lọ mi ní parọ́ fún yín o èyí tèmi ní tí mò ń tà ó ṣe original ju tó wà lórí mi lọ èyí tí mò ń tà tó jẹ́ original gidi ó ṣe original ju torí mi lọ but mi ní kọ́lọ̀ but mo ní black mo dẹ̀ ní brown colour yes another one tún lélẹ̀ súnsún wọ́n ti fẹ́ kó tán o kò pọ̀ mọ́ o Lady K bá mi tọ́jú ẹ̀ mo sọ fún yẹn ẹjọ́ torí Ọlọ́run owó alájẹmásùn ni mo fi ṣe business so mi ò ní agbára àti máa keep ọjà lọ́lẹ̀ kó dowó torí ẹ̀ mi ò wọ́wọ́ mọ́ ẹ bá mi keep ẹ̀ tó bá di parí oṣù tí parí oṣù yẹn bá ti dé tí n bá ti tètè gbúròó yín báyìí Jésù Olúwa wa màtà fẹ́ lómi ni lẹ́yìn àwọn wíìgì lóríṣiríṣi àwọn braid àwọn onícoils àwọn afro mo láwọn fine wig ẹ̀yin mọ́mì mẹ́yìn dádì mi tẹ́ bá need the wig ẹ pè mí àwa jọ ṣe video call because tí bá ní kí n máa display nísìn video yìí máa gùn gan video yìí máa gùn torí àwọn onídàtà mo dẹ̀ fẹ́ kí program yìí mo fẹ́ káwọn èèyàn wa kí gbogbo wa kájọ ṣe kíni kájọ ṣàánú ara wa ní COVID Saturday mo fẹ́ káwọn èèyàn wo program so ẹ wo eléyìí sìn yìí onícoils ni ṣẹ́tìrì very beautiful very beautiful original ni mò ń tà original woman hair gbogbo ẹ̀ ló wà ní ibi ìbá very beautiful mo láwọn ní coils lóríṣiríṣi mo láwọn ní long one náà mo ní short one mo ní afro mo ní àwọn braid lóríṣiríṣi mo ní braid up back mo ní ṣùkú lóríṣiríṣi wig ẹjọ ẹ patronize mi bá mi rajà ojú òní tìyìn bákan náà mo dẹ̀ láwọn jerry's kódà gbogbo àwọn kan tẹ́ máa fi làwọn wig yín tẹ́ máa fi yọ LG wájú ẹ̀ èyí tó bá ní LG tẹ́ bá lè yọ LG wájú ẹ̀ gbogbo ẹ̀ ni mo láwọn kan tẹ́ máa lọ sí wọn àwọn irú eléyìí báyìí sí àwọn ní coils yẹn sìn àti àwọn woman hair tó jẹ́ something like the straight one báyìí àwọn cream tẹ́ máa lò fún lélẹ̀ ṣe rí pé special gan kì í ṣe anyhow cream look at it ṣe ti rí tẹ́ bá gbé sí báyìí oh my god gbogbo coils ẹ̀ gbogbo ẹ̀ máa ṣe kí ni ó máa jáde wá ní gbogbo ẹ̀ ni mo ní bí báyìí then gum tẹ́ tún máa fi lẹ̀ wájú ẹ̀ náà tẹ́ máa fi lẹ̀ gbogbo ẹ̀ gbogbo nǹkan tẹ́ máa lò fi treat wig yín láwọn original wig gbogbo ẹ̀ ló wà ń bí báyìí ẹ ti mọ̀ pé tí Lady K bá ti sọ̀kan fún yín wípé original ni ọlọ́mọ bá wa jẹ́ kó tó tún wa ṣe gbogbo ẹ̀ ló wà ń bí so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tó bá dé jẹ́ wípé ẹ máa ń lo iṣẹ́ ẹ kì í rí iṣẹ́ kó ṣiṣẹ́ ẹ jẹ́ kí n mọ̀ èmi ní àṣírí kan lọ́wọ́ tí màá fún yín tó yẹ pé tẹ bá lò iṣẹ́ tẹ ti ń lò láti ìgbà yẹn ti wọ́ṣẹ̀ àánú ẹ ti wọ́ṣẹ̀ ṣẹ́gun gbogbo ẹ̀ kò ṣiṣẹ́ lára yín ẹ wo gbogbo ẹ máa píìkì wá ní píún ó bàdà pé wọ́n kọ́ná sí petrol ni ló bá di lẹ́ ló bá bẹ̀rẹ̀ ṣẹ́ àṣírí kan ni màá fún yín tẹ́ bá ti pè mí tẹ́ bá ti rajà so bó ṣe jẹ́ nìyẹn so mo lo spiritual items kò ṣiṣẹ́ yẹn ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ fún Jésù ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ àfilẹ̀ fún Jésù lẹ́yìn èyí tẹ́ bá tún wá nídàá àwọn jewelries
Yẹríǹgì o chain gbogbo ẹ ẹ wo yẹríǹgì yìí ẹ wo ó ní pendant o ó ní pendant o ó ní pendant ẹ tún wo yẹríǹgì eléyìí náà ṣẹ́tìrí original mi ò ṣe kó gbà ẹ bá mi rajà jẹ́ sáré ṣòwò aláwọn yẹríǹgì yẹn pápápá program yẹn ti ń gùn ẹ wo ṣẹ́tìrí yẹríǹgì ni o very beautiful olóríire mo pè ṣẹ́tìrí báyìí ó fàì gan mo ní wọn lóríṣiríṣi ń bí ẹ tún wò yìí ẹ tún wò eléyìí òun náà wà ń bẹ ẹ jẹ́ túbú mi wá ẹ tún wò yìí tó bá yẹ pé mo ti ní jewelry tó pọ̀ ni mo like earring yìí gan ni gbogbo àwọn jewelry tí mo ti ń tà ni mo like but ó létí kẹ bọ́ọ̀sì mẹ́rin mo fi di jewelry sí mi ò dẹ̀ ń lò wọ́n 4 box ni mo fi ní jewelry sílé tí mi ò ń lọ ibì kankan n bá fẹ́ gba jewelry mi báyìí mo máa ń rà á lẹ́ẹ̀kan náà jọ ni tí mo ti lọ sọ́jà ra jewelry last that was October ó kù a week kan ni tí mo bọ̀ Canada mo tún lọ lòdù ẹ̀ ní bíbà tèmi máa ra jewelry sí tèmi lẹ́ẹ̀kan náà sílé mi so àwọn ìtàǹtà làwọn eléyìí ẹ wo 2 carton of jewelries ló wà níbí báyìí mo láwọn jewelries lóríṣiríṣi mo kàn máwọn eléyìí sí tòsí for sample ẹ pè mí kẹ wá ra àwọn earring ẹ wo earring mi ò ṣe kó gbà kó lọ́lẹ̀ kó dowó ọdún yìí ó yẹ iléyá promo ẹ bá mi rajà ẹ ṣàánú mi ẹ wá rajà iléyá promo mi ò ṣe kó gbà iléyá promo mi ò ṣe kó gbà aṣọ náà wà ń bẹ mo ṣe promo aṣọ lọ́wọ́ báyìí sìn mo ṣe promo aṣọ lọ́wọ́ aṣọ tí mo tà ní $30 ó ti di $20 èyí tà $50 ó di $30 aṣọ 4 set tí mo kọ́kọ́ tà pé mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ọjà gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ patronize mi pé mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ọjà ní Canada ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wá jẹ sales because gbogbo ẹ̀yin tẹ kọ́kọ́ bá mi rajà ń gbà yẹn ẹ̀yin lẹ ṣe mí lóore ẹ ṣe mí ní oore tí mi ò lè gbàgbé gbogbo ẹ̀yin tẹ bá mi rajà 4 set so nísìn mo ṣe promo ọwọ́ aṣọ tẹ́ra $50 ń gbà yẹn is now $30 tó bá ti wá jẹ́ ẹ̀yin tẹ́ra 4 5 6 nígbà yẹn màá ta fún yín ní $25 màá ta fún yín ẹ̀yin tẹ́ bá wá ra púpọ̀ nínú ẹ̀yin 4 set gbà yẹn ẹ máa bó tẹ́ bá pè mí máa mọ̀ because màá rí chat wa tẹ́ fi rajà ń gbà yẹn so màá mọ̀ yín tẹ́ ti rà kọjá so ẹ̀yin tẹ́ bá tún wá ra púpọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń bá mi kó ní 4 set ìgbà tí mo bẹ̀rẹ̀ ọjà yẹn wàhálà free ni máa ship ẹ̀ fún yín mi ní gbowó shipping so àwọn aṣọ set ìgbà yẹn ó ti di sales for now sales ṣé mo pé gbogbo ọjà wa ń gbà yẹn náà ó tán àtúkò mi wọlé ọlá yín ni inú kọ̀rọ̀ yàrá yìí náà mi ò ní wá gbogbo yín ti so ẹ gbọ́dọ̀ jàǹfààní sales ẹ wá ra sales wà lẹ́bà àwọn fine ones ẹni kì í ṣe àwọn paru anódèsẹ́ paru àǹkárá náà kẹ̀dẹ̀ ní grade by grade wà ẹ mọ̀ pé gbà yẹn ta ọkọ̀ bẹ̀rẹ̀ ọjà tí mo bẹ̀rẹ̀ ọjà grade ẹyọ kan ni mo fi bẹ̀rẹ̀ ọjà but nísìn tẹ bá fà àǹkárá Holland mo ní tẹ bá fà àǹkárá wax ó wà níbí tẹ bá fà àǹkárá block ó wà níbí àwọn àǹkárá ńláńlá ó wà tẹ bá dẹ̀ fẹ́ àwọn Daviva ó wà available so gbogbo ẹni mo ní ìsìn ẹ bá wọ pé àṣẹ níbi báyìí náà nǹkan kí sẹ́sẹ̀ rà go no be for mouth ẹ̀yin tẹ bá pè mí fídíò kan tá bá jọ ṣe fídíò kan ẹ máa mọ̀ pé ọjà wà ń bí báyìí o mo máa ń mọ́ láwọn èèyàn tó máa sọ fún mi pé Alédìgé ṣáwọn kan tá máa ń rí online ni màá lóhun ló máa ní kò dé ṣó dáadáa báyìí online máa ní ṣe mọ̀ pé program ẹ lè fi wé fídíò call so ẹ jọ ẹ wá patronize Baby of Yorùbá ní ṣojú òní tìyìn ẹ wá jọ ẹ má jẹ àròjọ gbàgbé ẹ bá wa share ètò ẹ bá wa pín káwọn èèyàn wa kọ́ ṣe kíni kí wọ́n jí ìjà kọ́ lọ́rọ̀ wa kàn ìjà kọ́ ló kàn ojú òní tì wá o ẹ ṣé gan ẹ bá mi subscribe kẹtọ notification bell ire o.